Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin na ẹ̀yin gidi èèyàn pàtàkì. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Ẹ gbàgbé torí pé a flag ẹ on blog ẹ mẹ́sàn back to back pẹ̀lú capture tí ò dá. Orí abẹ́rẹ́ rẹ̀ orí ẹ burú gan. Ó burú gan. Àtigun kejì. Èmi kàn ń ṣiṣẹ́ wípé n tó tún ṣẹlẹ̀ rí o ẹ gbọ́ o n tó tún ṣẹlẹ̀ rí o ẹ gbọ́ o. Wọ́n máa gbọ́gbọ́ kú gbọ́. Àǹtí mi ìyá mi Lizzy Anjorin mi ń ro aburú sí yín n ò dẹ̀ nírò wípé kó bàjẹ́ fún yín Ọlọ́run gbé yín gorí ọ̀tá ẹni dààmú ẹni fẹ́ dààmú. Ìwọ lọ̀tá Ọlọ́run ti gbé wọn borí ẹ tẹ́lẹ̀. Yéèrè mi tolúwa bá ti gbé ìjà ẹ̀dá kí lolúwa ẹ̀ tún ń bínú fún. Yéèrè ṣọ́ abẹ́ ìráyé báyìí ó ní àǹtí mi màmá mi abẹ́ ìgbọ́ bóyá kì í ni yéèrè ṣọ́ báyìí ní ìwáyìí ní ẹ̀díẹ̀. Anjorin mi ń ro aburú sí yín n ò dẹ̀ nírò wípé kó bàjẹ́ fún yín Ọlọ́run gbé yín gorí ọ̀tá ẹni dààmú. Ìwọ lọ̀tá Yéèrè ṣọ́ ẹgbàgbé líǹkì bọ̀bọ̀ yìí tẹ bá ráwọn èèyàn tó ń sẹ́ one blog yín back to back tó ló ní views lórí fídíò yẹn. One blog flagging méjì ló strike méjì ẹ̀ láàárọ̀ yìí. Yéèrè ṣọ́ mi wọ́n ní Ọlọ́run agbóyin borí ọ̀tá ẹ̀ṣàmì àdúrà ẹ̀jẹ̀ ìgbésọ̀ àdúrà mi ẹ̀jẹ̀ máa gbọ́ sọ. Ẹni fẹ́ dààmú ẹni wíìkì ẹni síìkì ẹni ráàkì ẹ bá mu míìkì inú gbádùn ni ẹni mú lórí àìsàn. Gbogbo àwọn fídíò tí mo dẹ̀ gbé tó jọ mọ́ ọ̀rọ̀ yín tàbí tí àwòrán yín wà ń bẹ̀ ni a ti gbé kúrò ní ìkànnì Abẹ́rẹ́ Ọ̀rọ̀ TV. Mo gba mẹ́sẹ̀gì kan Facebook sọ pé we cannot find the video on that. Fídíò ẹ̀ mẹ́rin ni mo report mi ò gbé líǹkì ẹ̀ papọ̀ mo report ní ọ̀tọ̀ọ̀tọ̀ 4 times mo fill the form yẹn so ó ti gbé àwọn nǹkan kúrò ó ti lọ delete ẹ̀ Yéèrè ṣọ́ ó ti gba strike. Wọ́n láwọn ti gbé kúrò Yéèrè ṣọ́ wọ́n ti bẹ̀bẹ̀ ṣé ẹ gbọ́ ṣé ká gbẹ́sẹ̀ kúrò ṣé àmọ́ pé ẹnìkan náà ló gbẹ́sẹ̀ sáwà lọ́rùn ṣé ká gbẹ́sẹ̀ kúrò. Delete ẹ̀. Mo wá mo ń ṣe àdéhùn fún yín pé n ò fìgbà kankan jẹ́ ọ̀tá fún yín o. N ò sì ní ever jẹ́ ọ̀tá fún yín. N ò fìgbà kankan jẹ́ alábọ̀dé yín wípé ẹ send fídíò rẹ̀ sábẹ́rẹ́ Ọ̀rọ̀ TV ẹ jí ó gbé káyẹ̀yẹ́. Abẹ́rẹ́ ọ̀rọ̀ ó rí caption ó ní this woman again ẹni tó ń gbèjà ìyá yín lókè lọ́hùn kí ló sọ mo rí caption tó ń fún fídíò ẹ̀ náà tí Lizzy Anjorin ó máa kọ this woman again go and rest àbí ó kì í kọ́ àwọn èèyàn rí fídíò ẹ̀ ó kàn dùn mí pé fóònù tí mo fi ń ṣe show líǹkì ẹ̀ wà ń bẹ̀ mo sì lè rí líǹkì ẹ̀ but wọ́n ti gbé kúrò but èmi sì lè rí lórí WhatsApp mi ó máa dúró àwọn èèyàn tó send fídíò ẹ̀ sí mi ó gbé Yéèrè ṣọ́ back to back èyí tó ń fi sọ̀rọ̀ ẹnu ìṣó tó sọ pé wọ́n gba Kotonu ó gbé ó fi capture sí pé wọ́n heavy ẹ̀ èyí tó tún ti ṣe nínú yàrá wọn ó gbé èyí tó ṣe nínú mọ́tò gbogbo ẹ̀ ló gbé ó dẹ̀ ní views yẹ pé kábìtìkábìtì èké kàǹkà ó dẹ̀ sọ pé ó gbé fún wọn fọ́tà mú ó nígbà ó gbé kọ́tà yọ wọn orí ẹ̀ gbalẹ̀ lórí flagging yẹn méjì tó jẹ yẹn tó sì wà ń bẹ̀ yẹn wàá máa mú mi sí eléyìí gan pé ó kàn tún lo fọ́tò Lizzy Anjorin nínú fídíò ẹ̀ máa tún flag yẹ mi ní sọ pé ó apologize máa tún flag fọ́tò wọn. Èmi ń wò ni bí iṣẹ́ lèmi fi ń gbé sí ìkànnì tèmi kì í ṣe wípé mo kàn wo pé àwọn kan wá fún mi lówó pé kí n máa blackmail yín rárá mi blackmail yín kò rí bẹ́ẹ̀ mà. Iṣẹ́ ni nǹkan tó ń bàyàn nínú jẹ́ ká ní pé mo call ẹ out mo fẹ́ mọ̀ ó ní gẹ́ ìkan náà ó pera ẹ̀ ní love wantinti àbí love jẹ́jẹ́ mo wá kọ́mẹ̀ntì sọ́dọ̀ ẹ̀ mo ní àyákù ẹ̀ ó gbé fídíò mi àyá máa kú ẹ o
ó gbé fídíò tèmi ó lọ cut ẹ lórí TikTok ó gbé mo ní mo máa wá report wẹ fún copyright ó wá sáré ṣá mi sí blocking ọ̀dẹ̀ ni ẹni ṣòro bẹ́ẹ̀ by blocking me now mi ò lè ní access láti report ẹ kó tó mú mi comment sọ́dọ̀ ẹ mo ti already copy link fídíò mi tó gbé mo tún wá rí ibi tọ́lọ́ máa bá mi bá ti ẹjẹ́ délẹ̀ mo rí tó tún gbé fídíò àǹtí mi Yèyé Mẹ́ṣọ̀ ṣòṣìrísì pé ó di líǹkì méjì mo ti report ẹ pẹ̀lú bó ṣe block mi yẹn copyright violation àdọ́dọ̀ ẹ̀ ṣe wọ́n pé ìwọ ọ̀rọ̀ bí ó smart ó wá sáré block mi tó yẹ kó farabalẹ̀ kó sọ pé àkìmá ọmọ pé mo nífẹ̀ẹ́ gan mo tún ṣe wá sórí page ẹ pé ó gbé fídíò mi mo wá fún ẹ tí n bá fún abẹ́rẹ́ ọ̀rọ̀ notification bẹ́ẹ̀ yẹn á ti tètè delete ẹ̀ page ò ní bàjẹ́ lásán lórí pé wọ́n apologize orí ẹ̀ burú. nítorí tọlọ́hun àti tànábì mo fi ọlá àwọn èèyàn tí wọ́n wà Mẹ́kà mo fi bẹ̀yìn mo fi ọlá Ọlọ́run mo fi bẹ̀yìn mo fi iṣẹ́ tí wọ́n ń ṣe ní hajj báyìí mo fi bẹ̀yìn torí tọlọ́hun gbogbo ìgbà tí gbogbo bí tí n bá gbà sẹ́yìn tó dẹ̀ dùn yín torí tọlọ́hun ẹ dáríjì mi ẹ wá bá ń bá àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn èèyàn yín bá ń bá wọn sọ̀rọ̀ pé ara yín ni mò ń ṣe o ìmú yín lólódì o ìmú yín lọ́ta o ẹ sì lè jọ́ta torí ẹ sì aburú sínú ayé mi ẹ sì saburú kankan fún mi. ó sọ báyìí lánàá ìgbà tó gbé fídíò Yèyé Mẹ́ṣọ̀ gan tó bá fẹ́ jẹun lára wọn àbùnbùtọ́ ni Lizzy Anjorin ọlá tán ní pọ̀ gan àwọn gan ò lè jẹ ọlá yẹn tán ní gbogbo yín ṣe ń jẹ lára nú ọlá wọn ṣótiyé tó bá tiẹ̀ wá gbé Lizzy Anjorin ká ní pé ọ̀rọ̀ tó sọ yìí ó kọ sábẹ́ kọ́mẹ́ǹtì ẹ̀ ó sọ pé ẹ má wàá bú Lizzy Anjorin bí o ọlá ẹ̀ ló pọ̀ la fẹ́ jẹ́ inú ẹ̀ o ẹ̀yin aláyọ̀ ní kẹ́ wò àbí kó ra gbé fídíò yẹn síbẹ̀ kó pa comment section ẹ̀ tó bá pé o fẹ́ jẹ́ ó mọ̀ pé ọlá Grace pọ̀ Lizzy Anjorin gan ò lè jẹ́ tán ó ti pọ̀ jù ẹ̀dẹ̀ ń jẹ́ látọ̀ dídí ọdún márùn jẹ́ tán lè kò sí ológo tẹ jẹ bẹ́ẹ̀ yẹn tí ẹ̀ ti jẹ́ tán but Lizzy Anjorin kò tán àbùbùtọ́ ni mi ò mọ orú àǹjọ̀nú tárábìnrin yẹn jẹ́ ó dẹ̀ fẹ́ jẹ́ nìyẹn ó wá tún wá aláwọ̀ àwọn ó sì ní sí pé ó lòṣì wọ́n ti bá tiẹ̀ jẹ́ báyìí torí àwọn ò ní gbé copyright èmi ò ní gbé kúrò ṣó ti rí sí fún ẹni tó sọ pé òun ṣì rí fídíò yẹn lórí page ṣe ti rí sí pé copyright ló dọ̀dọ̀ ẹ̀ kò sọ ilé ìlànà kálá strike ẹ̀ kò ní sọ ilé yìí Lizzy Anjorin she's a public figure ṣó ti yé if you are a lover a fans you want to take a video take it in a positive way tó bá dẹ̀ ti mọ̀ pé o lágbára àti ṣe kíni àti gbé kọ́mẹ̀ntì control comment section ẹ pa comment section ẹ èmi ò gbọ́dọ̀ rí ibi tó ti bú wọn ni máa jẹ́ irun ní ti ó lè take me time àdọ́dọ̀ anytime tó bá mú mi àdọ́dọ̀ ẹ ó ṣe wọn á sọ pé ara wọn ni ẹ jọ èmi ò rí ẹ nínú favorite mi ò rí ọkọ kí wọn congratulation fún Florida California tó gbé síta ẹjọ ẹ bá wò ṣó bá kí wọn California ṣó bá mi kí wọn jọ birthday ṣó kí California Paradise ṣó ti bá a ṣí ẹ bá wò ṣùgbọ́n ó lè kí àdótòṣì congratulation ó kí congratulation kò kí àǹtí mi copyright Yèyé Mẹ́ṣọ̀ mi California kò kí wọn ó dẹ̀ sọ tí n bá tún gbọ́ pé ara wọn yẹn tí n bá gbà ìyá ẹ̀ ní ìfọ́tí wọn máa tẹ̀sẹ̀ lè bọ̀ fún ẹ. orí tọlọ́hun àǹtí mi dáadáa ìyá wa dáadáa Lizzy Anjorin kò ní bàjẹ́ fún yín o kò ní bàjẹ́. ó dẹ̀ fẹ́ ajá kan tí mi lọ́wọ́ mi nílé ayé abẹ́rẹ́ ọ̀rọ̀ má ti jẹ́ kí n gbọ́ pé òpè wọn láǹtì èmi nìkan ni mo ní right èmi nìkan mo ní copyright yẹn láti pè wọn láǹtì nílé ayé ẹ má tún gbọ́ pé òpè wọn láǹtì mọ́ ó fẹ́ ajá kàǹtì mi lọ́wọ́ mi ni abẹ́ ẹ̀gbà mi kẹ́ ẹ̀ mi ò kí ń jealous o ṣùgbọ́n lórí ọ̀rọ̀ abẹ́rẹ́ ọ̀rọ̀ má jealous ó fẹ́ máa drag àǹtí mi pẹ̀lú mi ni kẹ́ ẹ̀ ó fẹ́ máa drag àǹtí mi pẹ̀lú mi ìbọn ọlọ́pùn sọ́lá ìwọ kọlà èmi ò kọlà àǹtí mi ò kọlà báwo ló ṣe wá jẹ́ ó kọlà dá wá ó dẹ̀ fẹ́ máa pè dẹ̀ kí n jealous o mi jealous ẹ tó bá wá ṣùgbọ́n bó ṣe pé àǹtí mi ó ń bì mí nú gangan ó ń bì mí nú ṣe rí àwọn tóun lójútì tóun lè mú mọ́ra ló máa ń wá apologize níta it's not because they love her but they just want to eat from that copyright. Awo lọ. Ìjẹ́ fún yín obìnrin takuntakun ní yín obìnrin takuntakun ní ayé ò sì ní mú yín wọ́n nífẹ̀ẹ́ mú yín torí tọlọ́hun nítorí tànábì mo fi Ọlọ́run mo fi bẹ̀ yín ìyá wa
Lizzy Anjorin mi ò ní aburú kankan sí yín torí tọlọ́run so àwọn àyè tí ó bá yẹ kí ẹ ṣe láti lè yọ̀ǹda mi tẹ́ fi mí sípò wípé ara yín ni mò ń ṣe torí tọlọ́run bẹ́ẹ̀ yẹn bá wò pé ibi tí lágbájá ti jẹ ẹ lọ bà ibẹ̀ jẹ́ tí lágbájá náà dẹ̀ rí wípé nǹkan báyìí máa fẹ́ tí òun èèyàn ṣàtúnṣe sí ni torí ọlọ́run ayé. Gbọ́ nǹkan tó sọ bẹ́ẹ̀ yẹn ó pọ̀ òwe kò fẹ́ sọ pé wọ́n ti strike òun fún copyright iṣẹ́ ń gbọ́ ẹ̀jẹ̀ rìn wáìnì ẹ̀ bẹ́ẹ̀ yẹn ó pa òwe. bẹ́ẹ̀ yẹn bá wò pé ibi tí lágbájá ti ń jẹ. náà rárá ẹ̀jẹ̀ rìn wáìnì ẹ̀ dáadáa. Lizzy Anjorin mi ò ní aburú kankan sí yín torí tọlọ́run so àwọn àyè tí ó bá yẹ kí ẹ ṣe láti lè yọ̀ǹda mi tẹ́ fi mí sípò wípé ara yín ni mò ń ṣe nítorí tọlọ́run bẹ́ẹ̀ yẹn bá wò pé ibi tí lágbájá ti ń jẹ ẹ lọ bà ibẹ̀ jẹ́ tí lágbájá náà dẹ̀ rí wípé nǹkan báyìí máa fẹ́ tí òun èèyàn ṣàtúnṣe sí ni. ó ní téèyàn bá wò ó pé ibi tí lágbájá ti ń jẹ ṣètìlísì pé ó ń jẹun lórí Facebook ẹ lọ bá bẹ̀ jẹ́ téèyàn bá rí pé òun ṣe mistake ó máa ṣàtúnṣe so ó ti ń ṣàtúnṣe nìyẹn abẹ́rẹ́ ọ̀rọ̀ kò pọ̀ létí ẹ̀ ṣoṣẹ̀ dé ni èní la ti ń pariwo ipẹ́ má gbé fídíò Lizzy Anjorin kò pọ̀ létí ẹ̀ ni so ò ń jẹun lórúkọ àǹtí mi fún ẹ lóúnjẹ ò dẹ̀ jẹ́ káwọn èèyàn wá ṣépè fún ọ kì í ṣe oúnjẹ àjẹdálẹ̀ òun láṣẹ gbóúnjẹ lẹ́nu ẹ̀ wo èmi tí mo wà yìí tí n bá sọ pé mo fẹ́ jẹun látara àǹtí mi kò pọ̀ jù torí àǹtí mi ní ọlá tó pọ̀ gan màmá kọ́ọ̀tì fídíò wọn màmá gbé torí kò síbi tó bá gbé fídíò àǹtí mi sí tí òun ní jẹun wọn máa bó ní kìtìkìtì tó bá bẹ̀rẹ̀ àṣẹ ń bo ṣúgà ajé ni ìyẹn ló máa fi mọ signal tájé wà lára ẹ̀ ìwọ tó bá dẹ̀ fẹ́ jajé pẹ́ tó jẹ́ kájé pẹ́ lọ́wọ́ ẹ̀ má lò ní negative way tó bá lo fídíò àǹtí mi negative way má gbá ìyá ẹ̀ bọ́ àfi tí n bá rí péjì ẹ̀ torí ọlọ́run ayé ò ní gbàgbára lọ́wọ́ wa torí ọlọ́run àti tànágbì mo bẹ̀ yín níyà mi torí ọlọ́run so tí n bá ṣẹ̀yìn nínú àwọn fídíò tí mo ti gbé ẹ dáríjì mi torí tọlọ́run ẹ dákun tó ẹ jọ̀ọ́ gbogbo ẹni tí ó bá máa comment sí under fídíò yìí torí tọlọ́run ẹ jẹ́ kí a mọ̀ tá comment síbẹ̀ nítorí tọlọ́run ìyá mi ẹ̀bẹ̀ mo wá bẹ̀ o Ọlálékan Àyìndé abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mi ẹ ṣeun bá mi àfáà kí mo ládọ́gba kò ní bàjẹ́ fún ẹ kó àtúnṣe ẹ ṣé mo dúpẹ́. Ta ló ń jẹ́ Akeem Ládọ́gba ṣé bàbá Akeem ti gbanú sí ni eléyìí ní do you celebrate her monetization will humble person ṣá na today she become your ìyá wa dáadáa èyí táyọ̀ ní ọ̀gá you have caused her more damage you gave a lot of people a lot of negative criticism about her. You have caused her a lot of harm, more than good. Where is the fact about the cut and paste news you're giving people about her? Una good they use, una new, they destroy people. Ẹ wo, ó wá ṣẹ̀ṣẹ̀ wá ń delete. Má ṣe o. Ó wá ṣẹ̀ṣẹ̀ wá lọ ń delete. Àwọn kọ́mẹ̀ntì bí tó ti bú kò jẹ́ kán bú yèyè mẹ́jọ. Copyright lágbára gan. Bó ṣe wà yẹn péjì yẹn strike méjì tó fún yẹn ọdún mẹ́ta kò tí ì gba copyright kò tí ì jẹ́ monetization. Ọdún bó ṣe wà ẹni iṣẹ́ tó bá ṣe síbẹ̀ àṣedànù. Àwọn tó búyè mẹ́sàn ń gbà yẹn wọ́n ti wá síbẹ̀ wọ́n ní nonsense why begging her. Bó ṣe wá yẹn sì ṣẹ́rí bóyá ṣe fídíò yẹn a máa retí pé kí èyí mẹ́sàn ní ká gbẹ́sẹ̀ kúrò lórí monetization yẹn tábà wá gbẹ́sẹ̀ kúrò a máa dùn a máa tá lára pé wọ́n ti bà péjì òun jẹ́ a máa tá lára a ṣe àwọn máa wá fún wọn kíkan ń sìn tó bá dẹ̀ ti wá you go see collect. ẹ jẹ́ ń wá fún Akeem pẹ̀lẹ́ wa bẹ̀rẹ̀. mọ́nù béèrè ọba àgbáyé. àfa Akeem dà. mo ń bọ̀. mo
fẹ́ wò ṣáàfà kí mo sọ̀rọ̀ ni. mo ń bọ̀ mo fẹ́ kí ló tí kinní yóò click ok ṣáàfà kí mo sọ̀rọ̀ sí wọ́n sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ èyí mẹ́sọ̀ ni ó ti lọ delete ó ti lọ Facebook ó ti lọ delete gbogbo fídíò yìí mẹ́sọ̀ tó wà lórí ó ti lọ delete gbogbo fídíò yìí ó ti lọ delete ẹ o ẹ dúró o ó dàbí page bọ̀bọ̀ yẹn ti ní issue o. ó ti lọ delete gbogbo fídíò yìí mẹ́sọ̀ o ó ti wá sọ mí donírọ́ lọ́dọ̀ Zuckerberg nsìn tí Zuckerberg bá wá dọ́dọ̀ ẹ̀ sí wá sọ pé àwọn ò rí líǹkì tí mo rìpọ́tù ó ti sọ mí donírọ́ ẹ jẹ́ n gbé kan jáde fún yín kẹ́lẹ́ bá mọ̀ pé mi ń parọ́ email mi dà wọ́n ṣàṣẹ́ndì email kan sí mi pé àwọn débi líǹkì yẹn àwọn ò rí fídíò má sọ mí donírọ́ lọ́dọ̀ Zuckerberg òun rèé ẹ wo òun rèé ẹ jẹ́ n screenshot ẹ̀ wọ́n ní our thanks for contacting us. Our technology reviewed your part and found that your content has been removed, which we understand to resolve this. Ẹ wo òun lélẹ̀ mo ṣe à ń sọ àṣẹ ó ti lọ yọ méjì péré ló jẹ ó dúró gba ìkẹta ká ló dúró gba ìkẹta ìkẹrin ni péjì yẹn bá ń gbọ́ awo lọ òun náà máa kanra bí ọmọ tó gba máṣíìnì tó ń gbé ebú awo lọ dẹ́dùn mi ṣá. Now ẹni tó kàn wọ́n tó pèrè ní love me jẹ́jẹ́ yẹn wait for your own copyright mo fẹ́ wá wo apology tí wọn náà fẹ́ wá ṣe mo report video ara mi tó gbé mo dẹ̀ tún report video yèyé mẹ́sọ̀ I can't wait for you to cry mo rí gbogbo mi jàkaná o block mi wá sọ pé o fẹ́ jà o gbé video o láyà o àyàkó ẹ o mo dẹ̀ lọ bá mo ní o láyà o gbé video mi ó dẹ̀ sáré block mi ó block mi ọdẹ kò mọ̀ pé kò sí ọwọ́ tí copyright ò nídìí líǹkì ẹ̀ mo nídìí ẹ imagine now ẹ jẹ́ ká padà lọ sórí ẹni tó pè mí tó Cruiser TV yeah Cruiser TV Cruiser TV Cruiser TV ṣe update fún mi. Mbo òun lélẹ̀ update yẹn lélẹ̀ now wọ́n ní Zimama wọ́n tag mi page mi méjì gan lọ tag Zimama Alálùbáríkà àti Zimama blog big sis I beg you with what you value most in your life let peace reign between you and Mega. I am not saying you should be friends with her. Please, Iyami, you get to see things clearer. Note, ma'am, Mega is not a warrior. She's a sister and a fan of Lizzie. Emma Binuma, peace. Now, Cruiser TV. I want to... There is one Yoruba wood too. All of me, that's why I dojule Yoruba wood yẹn. Mo máa dedicate a day fún Yorùbá Wood yẹn. Mo máa dedicate mi ò ní ṣe kankan jọ yẹn. Mo máa dedicate a day. Mo máa farabalẹ̀ report bí video bí photo yèyé mẹ́sọ̀ bí mẹ́wàá tó ti post. Mo máa report at a go. At a go. Ọlọ́run mi ti ráyè títí wọn. Tí n bá ráyè tí wọn irú bọ̀bọ̀ yìí náà ẹ mọ̀ wá tó ti ń send ẹ̀ sí mi mo ṣe ráyè tí ẹ ni now ẹ jẹ́ kí n analyze it
ìdí tí mo fẹ́ fi analyse update yìí ni pé mo ń rí comment àwọn èèyàn kankan tán ní z let peace reign ṣẹ́rẹ́ mi tẹ́ ń rí mi ṣo ní wàhálà kò dẹ̀ sẹ́ni tó máa bẹ Ọlọ́run pé gbogbo nǹkan tó ń ṣe kó bọ́ sí àṣedànù ṣẹ́rí mo fẹ́ sọ àṣírí kan fún yín nígbà tí wọ́n gbé Mẹ́ṣọ̀ wá sórí social media mo ṣe kéèsì bàbá Ìjẹ̀ṣà lọ́wọ́ ń gbà yẹn mo kó àwọn èèyàn mọ́ra ẹ̀ẹ̀kọ̀ọ̀kan mo máa ń fi ẹnu sọ̀rọ̀ Yèyé Mẹ́ṣọ̀ ìdí tó fi ń dùn mí ni pé mi ń fẹ́ kórin méjì bọ́ná tí n bá tara bọ kéèsì Yèyé Mẹ́ṣọ̀ ń gbà yẹn mo máa wà distracted lórí ti bí máa fi sọ̀hún tẹ bá ṣàkíyèsí ẹ rí pé gbogbo àwọn show tí mo máa ń ṣe mo ti àǹbádùn ọ̀nà ẹ̀ torí pé mo fẹ́ focus battery TikTok fóònù máa kú o battery ti low adémi kì í gbé kíní kì í fi fóònù yìí sínú what is it what is it bombo excuse me I need go and give me that mug cup bitte be fast now ẹ jọ̀ọ́ mo bọ̀ ẹ jẹ́ ká fi fóònù mi sínú mo ti fi sínú ẹ jẹ́ kó lọ bá mi mú kọtọ ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ lọ ẹ máa gbóhùn mi later sọ̀rọ̀ mi yé yín mi ò kí ń gbé mi like kí n máa ṣe ṣòǹbí mo máa ń wà distracted mi ní lè focus mi kórin méjì bọ́ná mi like ẹ̀ so òun ló fà á tí mo ṣe focus lórí show bàbá Ìjẹ̀ṣà dáadáa ń gbà pé kí n ṣe débi tó lápẹ̀rẹ̀ not until ìgbà tí mo ṣe not until ìgbà tí mo ṣe show yẹn tó wá di pé ẹjọ́ ti wà ní court ká má sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ mo wá ń ṣe show màmá ṣe show mi màmá gbẹ́nu sí ọ̀rọ̀ Yèyé Mẹ́ṣọ̀ àmọ́ màmá gbẹ́nu sí ọ̀rọ̀ Yèyé Mẹ́ṣọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣẹ́rí àsìkò tí n bá wá gbẹ́nu sọ̀rọ̀ Yèyé Mẹ́ṣọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan yẹn àwọn èèyàn kan súnmọ́ mi tí mo respect gan wọ́n máa wá pè mí lẹ́yìn show yẹn pé má dá sí jàre ẹ bá ń palẹ̀kùn yẹn díẹ̀ jọ má dá sí jàre wo má bá títí ẹ lọ má bá wọn dá sí ọ̀rọ̀ tó ń lọ mo dẹ̀ jẹ́ ọ̀kan tó ti bá like èèyàn tí bá ti respect èèyàn mo máa ń gbọ́ràn sí wọn lẹ́nu so tí n bá ti wá dákẹ́ tí bá ti tútù ṣe show mi máa move on mi ní sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ tí Yèyé Mẹ́ṣọ̀ mi ní dà sí but tí bá rí nǹkan tó ń ṣe fún arábìnrin yẹn ara máa ta mí máa tún gbẹ́nu sí tí bá tún gbẹ́nu sí wọ́n á tún pè mí so ó wá pẹ́ títí kí n tó mọ̀ pé àwọn tó súnmọ́ mi tó ń pè mí kí n má dá sọ̀rọ̀ Lizzy Anjorin wọ́n súnmọ́ àwọn tí wọ́n hate Yèyé Mẹ́ṣọ̀ àwọn yẹn ló lọ ń pe àwọn tibẹ̀ yẹn pé arípẹ́ súnmọ́sí ẹ bá sọ̀rọ̀ kó má dá sí èmi ò mọ̀ pé wọ́n ń gbádùn attack tí wọ́n fún Lizzy Anjorin èmi ò mọ̀ pé wọ́n ń gbádùn ẹ̀ èmi kàn rò bí ìyá yẹn kàn bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ mọ́dárì pé kí n máa ṣe tèmi jàre sí tí mi ṣe fúráká kí n máa jà kí n máa TikTok ti kú ẹ wo fóònù ti kú jàre TikTok Facebook wọ́n máa kú Facebook náà ó máa ti ń lọ sọ́run àrèmábọ̀ ìjà sáré fi sínú ẹjá fi Facebook sínú ó ti ń lọ sọ́run àrèmábọ̀ àti fìyẹn sínú TikTok ti kú ṣé ọ̀rọ̀ mi yé yín sìn ó wá pẹ́ kí n tó mọ̀ pé wọ́n tiẹ̀ àwọn tí wọ́n like Yèyé Mẹ́ṣọ̀ wọ́n lo àwọn tí wọ́n súnmọ́ mi láti má jẹ́ kí n dá sí ọ̀rọ̀ yẹn ìgbà tó wáyá mo wá decide mi wá kí n gbọ́ràn sẹ́nì kankan mọ́ mo máa ń ṣe nǹkan tó bá wá látọkàn mi close the door mo máa wá ń ṣe nǹkan tó bá wá láti inú mi tí mo dẹ̀ decide fúnra mi anybody ò bá wá pè mí I don't care sọ̀rọ̀ mi yé yín so látìgbà tí wọ́n ti wá ń pè mí gbà yẹn tí mi wà kí n dá wọn lóhùn mọ́ oníkálukú wọn wá pa mí tì wọ́n á fi mí lẹ̀ pé ọmọ yìí ti yàwó kò ń gbọ́ràn mọ́ ìyẹn wá lọ bẹ́ẹ̀ ìgbà tí gbogbo ìgbà tí Bísí tó ń jáde tán tó ń ṣe show
tó ń ṣe ẹ̀sìn ara ẹ̀ tó rò bóun ṣe ṣó gbogbo ìgbà yẹn mo rí pé ọ̀nà tó yẹ kó gbégbà kọ́ lélẹ̀ tó bá ń gbé bàbá yìí ogun máa pọ̀ sí but ọ̀pọ̀lọpọ̀ orí kíni yẹn ló ń fa èmi lọ́wọ́ sẹ́yìn because tèmi bá jáde pẹ̀lú dimension tèmi gbé pósí máa rí mi gẹ́gẹ́ bí threatening ó dẹ̀ lè dájà lẹ̀ láàrin èmi àti mẹ́ṣọ̀ òun ni mo ṣe ń fọgbọ́n ṣe màá dá sí wọn lẹ́ẹ̀kan mi ò gbé gbogbo ara sí tán màá máa ṣe show mi màá dá sí wọn lẹ́ẹ̀kan màá máa ṣe show mi ṣọ́rọ̀ mi yé yín ẹ̀rí ọkọ̀ máa ń jẹ́ mi gbà mí pé sí báyìí ló yẹ kí n ṣe báyìí ló yẹ kí n ṣe but due to gbé pósí mi ì fẹ́ wàhálà ẹ̀ mi ì dẹ̀ fẹ́ kẹ́nìkankan rí mi as threatening pé bóyá mo fẹ́ wá ṣe oversabi láti gba Lizzy Anjorin lọ́wọ́ wọn àbí mo fẹ́ yẹ kí èyí mẹ́sọ̀ rí pé mi mo dájú so ó jẹ́ kí n fa àwọn kan bẹ́ẹ̀ yẹn máa ń mú mi fà sẹ́yìn gbà mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan so not until ìgbà tí ọ̀rọ̀ gbé pósí wá ṣẹlẹ̀ tó lọ ṣọ́rọ̀ mi yé yín ọ̀rọ̀ gbé pósí ṣẹlẹ̀ tó lọ ìgbà tó dẹ̀ lọ mo dẹ̀ ní ẹ jẹ́ ká gbé bàbá yìí àdẹ̀bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ ibi tí mo jókòó sí náà mo ti ń gbọ́ pé àwọn kan rí mi as threatening wọ́n ń sọ̀rọ̀ yes àní fóònù kú ni Oyinlọ́lá fóònù kú ni kì í ṣe pọ̀ sí ó kú ni fóònù ti kú ọ̀tọ̀ fà ní ẹ̀ má bẹ̀rù ó ti kú mi tètè mọ̀ pé ó ti máa kú lórí ibú ni fóònù yẹn ẹ wò 1% ni ó ṣe wà ní 1% ẹ wò 1% ẹ ti rí pé ó kú mi ì parọ́ so ìyẹn lẹ̀ lọ bẹ́ẹ̀ ìgbà tí mo dẹ̀ jáde tán tí mo ṣe nǹkan mi ò rò pé téèyàn bá tiẹ̀ ti ní mi sínú tẹ́lẹ̀ tó bá níbí fún mi tó ti ní mi sínú tẹ́lẹ̀ ó wá yẹ kó ro ọlá pé course kan náà lájọ ń jà ọ̀nà tájọ ń gbà jà ló yàtọ̀ ṣó tiye ó yẹ kó lè rí pé course kan náà lájọ ń jà ọ̀nà tá à ń gbà jà ló yàtọ̀ ẹ ò gbà tí mo ṣe ṣó fún bàbá Ìjẹ̀ṣà ọ̀nà tí àwọn Yomi Fabiyi ń gbà jà tiwọn ó yàtọ̀ ọ̀nà tèmi ń gbà jà tèmi yàtọ̀ gbogbo wa we are one ìgbà míì Yomi Fabiyi á ní pé zi ó yá báyìí èmi náà á pe Yomi Fabiyi báyìí but so far tó jẹ́ pé ọ̀nà kan la fi jọ ń jà ká ti ní àṣeyọrí lórí ìjà wa ni lórí nǹkan tá à ń jà fún ìyẹn lèmi dúró fún sọ̀rọ̀ mi yé yín so tó bá ti wá níbí fì fún mi tẹ́lẹ̀ ẹ̀tọ́ ẹni láti ẹ̀ ti pa pé èmi àti àmà jàjà wa létà kì í ṣe àsìkò tá à ń ṣe ilé tó bá jẹ́ pé o nífẹ̀ẹ́ Lizzy Anjorin ẹ get èmi ò bá jà ìgbà tí mo ṣe kéèsì bàbá Ìjẹ̀ṣà gan èmi ò tiẹ̀ dámọ̀ mọ́ ọdún náà Elédùmarè mo fi ijọ́ tí máa jáde láyé búra mo fi inú ayé tí mo gbé mo fi búra èmi ò dá wọn mọ́ not until ìgbà tó ṣe update fún mi làwọn tó wá mọ̀ lọ́n wá pè mí pé zi ṣé ò mọ gẹ́ yẹn ni ṣèbí gẹ́ iye ọmọ iṣẹ́ bàbá Ìjẹ̀ṣà nìyẹn mo ní èwo nu wọn ní tí bàbá Ìjẹ̀ṣà gégùn fún mo ní ẹ gbà mí òun ni bàbá Ìjẹ̀ṣà sọ̀rọ̀ ẹ̀ fún mi èmi ò dá mọ̀ kálẹ̀ mi dá mọ̀ ni èmi á ti cast ẹ̀ ti pẹ́ mi ní parọ́ fún mi ń borí ọlọ́mọra o ká ní mo dá mọ̀ torí wọ́n ṣe betrayer tó bá yẹ pé betrayer ni mo fi mọ̀ ká ní kó dúró tí Ìjẹ̀ṣà ń gbà yẹn ṣe mọ̀ pé tí mo mọ̀ mi ò bá sọ̀rọ̀ rí bó ṣe wà ní tó sọ pé òun bá mi sọ̀rọ̀ rí mi bá sọ̀rọ̀ rí ṣé mo ètí kéèyàn máa parọ́ láyé tó bá fẹ́ bú mi tó bá fẹ́ bá mi jà nǹkan tó bá mọ̀ nípa mi àbí nǹkan tí bá ṣe ni kò sọ má máa parọ́ èmi ò ní fi rọ́bẹ̀ ẹ̀jà ká lè mi mọ̀ pé òun ni èmi á ti cast ẹ̀ tipẹ́tipẹ́ ẹ get update tí mo ṣe kì í ṣe nǹkan tó fàjà kì í ṣe nǹkan tó yẹ kó fàjà mi ò burúdù sí ẹ mi ò disrespect ẹ mi ò bú ẹ bọ̀ torí pé òun ti mẹ́mi sínú tẹ́lẹ̀ pé èmi cast òun nígbà yẹn so èèyàn tó dẹ̀ lè betray ọ̀gá ẹ̀ you can betray anybody ọ̀gá ẹ̀ mi ò mọ̀ rí I'm not your ọ̀gá fans mi ò jẹ́ lábẹ́ ọ̀gá ẹ̀ rí £1 Ìjẹ̀ṣà mi ò jẹ́ rí ráyé àfi mi bá tún fún wọn kàn ṣe understand èmi mo mọ time gbogbo effort mi tí mo lò mo mọ I know what I lose during the case of Baba Ìjẹ̀ṣà mo mọye spiritual attack tí mo gbà lórí case Ìjẹ̀ṣà ṣọ́rọ̀ mi yé yín mo mọye spiritual attack